èyí tí Sunday tún ṣe òun la mú wá fún yín lálẹ́ yìí o. Ó ti lọ rèé, ó ti gba àwọn kan lẹ̀ ní Niger State o, àtìyá àtọmọ tí wọ́n gbé láti bí oṣù mọ́kànlá. Èèyàn ará oríire l'Ógbómọ̀ṣọ́ o, ẹ mọ̀ pé nam ẹ gbúrò àwọn èèyàn yín láìpẹ́ yìí lágbára Ọlọ́run ẹlẹ́dàá. Bóyá kí n tó ṣètò ọjọ́ mẹ́jọ ẹ ti gbúrò àwọn èèyàn yín. Àwọn tí wọ́n kọ́ ní ṣọ́ọ̀ṣì ní Ìlọrin, ní ṣọ́ọ̀ṣì Oníyọ̀ nílọrin ní Kwara State, wọ́n ti gbogbo wọn wọ́n ti gbà wọ́n o. Ẹ wá nírú ẹkùn ṣiṣẹ́ àbí òṣìṣẹ́. Ó flọ́ọ̀sì gbogbo inú gbó lókè ọdẹ gbogbo bí wọ́n kó àwọn èèyàn tí wọ́n gbà níbẹ̀. Gbogbo àwọn tí wọ́n gbà láti 67 days tọ́lọ́pàá ṣe tí sọ́jà ṣe tí wọn ò rí wọn gbà. Wọ́n ti gbà wọ́n o. Wọ́n ti jáde, wọ́n ti wálé o. Ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ o, ẹni nam. Ẹ̀yin ará oríire l'Ógbómọ̀ṣọ́ o, ẹgbẹ́ nam. Ẹ̀yin ará Yáwọ́tà o, lágbára Ọlọ́run ẹ gbúrò àwọn èèyàn yín láìpẹ́ yìí. Ẹ gbúrò àwọn èèyàn yín láìpẹ́ yìí. Bóyá kó tó dijọ́ mẹ́jọ tí ń ṣètò yìí. Sàásì máa wá bára wa yọ̀mùkúmù kẹ́ńjọ́ mẹ́jọ Sunday. Ọlọ́run ó jò ó rí bẹ́ẹ̀, Ọlọ́run ó gbà bẹ́ẹ̀. Sunday Igboho kì í ṣe local champion mọ́ o. Tá a bá sì ń sọ̀rọ̀ nípa wípé ẹni tí ìjọba Nàìjíríà tí wọ́n lù lóǹtẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ti wọnú igbó, wọ́n ti dé Niger kódà. Igbó oríire ni wọ́n gbà dé Niger State. Kódà ó tú obìnrin kan tí wọ́n ti gbé láti bí oṣù mọ́kànlá àti ọmọ rẹ̀ lẹ̀. Wọ́n gbà wọ́n lọ́wọ́ àwọn bandits, wọ́n sì dojú ìjà kọra wọn ní Niger State. Kẹ́ ẹ lè mọ̀ pé bí ìyí nìkan kọ́ ó lé wọn rọ́ wọn lọ wájú ni. Ọ̀rọ̀ Sunday Igboho ó dàbí ilé tí ń jó. Bọ́ bá ti jó dé stage ibì kan, ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní panápaná ọmọ ṣéèfù. Ọ̀rọ̀ eléyìí ti kọjá bẹ́ẹ̀. Kí ló wá mú mi gbé fọ́tò Ìbà Gani Adams? Kí ló wá mú mi gbé sórí ètò mi lálẹ́ yìí? Ó ní tọkùnrin kan tí ò ní láárí báyìí. Ọkùnrin kan bóra jẹ̀bi tó nígò lójú báyìí. Tó lè lórí láyà. Tó lè mọ́ lanu gbàgà bí pàkúté Ọlọ́run. Kó sì mọ́ bú mi, ó dákọ̀ mi lórí ètò ẹ̀. Ẹ̀ṣẹ̀ kí ni mo ṣẹ̀? Èmi kì í ṣe blogger. Mi ò sì ẹ́fà fi Gani Adams, mi ò fi wé Sunday Igboho rí. Ìbà Gani Adams. Gbogbo wa la mọ̀ pé oyè tí ń bẹ lórí Ìbà Gani Adams kì í ṣòyè kékeré Ààrẹ Ọ̀nà Kakanfò. Lọ́jọ́ orí Gani Adams ju Sunday Igboho lọ. Nípa àjàǹjàǹgbára, Gani Adams ti bẹ̀rẹ̀ tipẹ́. Mi ò fi wọ́n wéra wọn rí. Mi ò sì kọ̀m̀pí àwọn síra wọn rí. Ìtọ́jẹ́ ń gbé fọ́tò Ìbà Gani Adams sórí àwòrán mi ni pé ọkùnrin yẹn fẹ́ gbé mi kọlu Ìbà Gani Adams. Kò sì mọ ibi tẹ́mi àti Gani Adams tá a ti mọ́ra. Wọ́n fẹ́ gbé mi kọlu Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣùgbọ́n mi ò ní ṣe bẹ́ẹ̀. Bínú bá bí abiyamọ, tí abiyamọ bá gbé ọmọ rẹ̀ sínú èrùn. Bínú èrùn bá rọ̀, inú abiyamọ kì í rọ̀. Bínú abiyamọ bá rọ̀, inú èrùn tó ti wọlé sétí símú ò ní rọ̀. Mo fetí ara mi gbọ́ ní nǹkan bí oṣù mẹ́fà bóṣù méje sẹ́yìn. Tí Ìbà Gani Adams jáde tí ń pèjọba, tí ń pe gọ́fúnà, tí ń pe gbá, tí ń pàwo. Tó sì ń kìlọ̀ fún wọn wípé àwọn báńdíìtì,
àwọn agbésùmọ̀mí wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá tó kódà ó sọ pé wọ́n dé òkè òkun. Olódùmarè ọgbọ́n o, Olódùmarè agọ̀tún, atẹ́rí lẹ́gẹ́lẹ́gẹ́ ṣàgbéjọ omi. Mi ò fi pọ́n Ìbà Gani Adams lé. Ó ní fact and information lọ́wọ́, highly intelligent. Ìtọ́kù fún Ìbà ni láti rí àwọn èèyàn gidi tí wọ́n wà pẹ̀lú wọn. Irú ọkùnrin hágàgà tó fi gòójú tó bóra jẹ̀bi tí ń kó òka ẹsẹ̀ pẹ́pẹ́yẹ sọ́wọ́ yẹn. Irú rẹ̀ kò yẹ wọ́n máa rí wọn pẹ̀lú Ìbà Gani Adams. Ọ̀mọ̀wé ní Gani Adams. Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀mọ̀wé ni. Àbẹ́ẹ̀kẹ́ ń fojú Ààrẹ Ọ̀nà Kakanfò lásán wò ó lè wa bàálù. Ẹ̀kọ́ nípa aviation, káwa bàálù òfurufú, ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa Gani Adams kọ́ ó sì lè wa bàálù. Tí èèyàn bá wá nímọ̀ débẹ̀ yẹn, ó dẹ̀ mature kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀. Níbo lẹ ti ara àwọn gàgà yìí tí wọ́n ń pa àwọn sojú yìí? Àwọn míì ń sọ̀rọ̀ dáadáa o. Nínú àwọn ọmọ Oòduà tí wọ́n jáde tí wọ́n ń sọ̀rọ̀. Kò sí ní tó burú nínú kéèyàn olóyè àsẹ́ni tó bá jẹ́ aṣíwájú èèyàn. 100% loyalty la máa ń gbọ́ àìgbọ́ 99. Kò sí ní tí wọ́n ń pè 99% loyalty. Èmi ò bú ẹni tó bá lóyà sí leader ẹ̀. Ṣùgbọ́n tèmi tó mú mọ́ ṣe jẹ́ kí ni tèmi. Níbo ló ti gbọ́ tí mo kàn Gani Adams lábùkù? Níbo ló ti gbọ́ tí mo fò wọ́n àti Sunday Igboho wéra wọn? Sunday Igboho ọ̀tọ̀, Gani Adams Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀tọ̀, Oòduà ọ̀tọ̀, ìrú ẹkùn ọ̀tọ̀. Kí wá ní tèmi tó mú mọ́? Ó sì lórí láyà, ó sì dákọ̀ mi. Bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ń hó kusukusu bí ọṣẹ nínú fídíò tí ti ń sọ̀rọ̀. Ẹ kìlọ̀ fún dáadáa. Èmi kì í sọmọ kékeré o. Nínú ọ̀rọ̀ rádáadáa tó sọ ni pé alàgbà Kọ́lá Olóòtú oníjẹkújẹ ni yín. Ìran bàbá ńlá ẹnìkan ò lè fọ́ sọ̀yà pé màá tọrọ owó lé òun rí. Níjọ́ mo ti mọ bá Gani Adams mi tọrọ owó lọ́wọ́ rẹ̀ rí. N ò sì béèrè nǹkan kan ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ ẹnìkan rí àfọlọ́hun. Ẹ̀kíní yá aṣọ mi tó ń jẹkújẹ. Ṣé mo kọ proposal pé ẹ wá fún lówó ni? Nígbà bá Gani Adams tí wọ́n gbọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí rédíò, wọ́n á pè mí. Wọ́n mọ nọ́mbà mi wà lọ́wọ́ wọn, direct number mi wà lọ́wọ́ ọba. Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní direct number mi lọ́wọ́, mo ní direct number tó yẹ pé àwọn ni ó gbé lọ́wọ́. Nígbà wọ́n fẹ́ ṣèkéde tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀, bí wọ́n bá rántí tí wọ́n pè mí ńjọ́ náà. Àwọn ọ̀dọ́ àṣọ Sunday a máa pè mí lóru, a máa pè mí láàárọ̀, a máa pè mí lálẹ́. Sẹ́ńtì ọ̀wá pè mí, èmi yọjú sọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí. Tí ọ̀rọ̀ yẹn wá tà nígbà tí wọn ò gbé lọ channel tó yẹ kí àwọn èèyàn ti gbọ́. Ẹ fẹ́ sọ̀rọ̀ fún grassroots, ẹ ń lọ bá àwọn corporate body, àwọn alákọ̀wé, àwọn jẹ́nsí ẹ̀ ń gbé lọ́dọ̀ wọn. Ṣé bí ọmọ náà là á rán sí náà, ẹni tó bá jẹ́ grassroots là á rán sí grassroots. Irú wa lẹ́kẹ̀ẹ́ sí pé ẹ rí nǹkan báyìí, èmi gbọ́ ńjọ́ náà mo fọba tó ní mí búra. Ìsọ nǹkan kan ni mo fọ́ lẹ́rán ni torí pé ọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí mi èyí dá sí. Ọkùnrin abúrajẹ̀bí yẹn ẹ kìlọ̀ fún dáadáa o gbogbo ẹ̀yin Oòduà. Kò íméèjì ẹ̀ ọ̀dà fún Gani Adams. Kò dáa láti máa represent íméèjì Oòduà. Tó o bá rí Gani Adams, tó o bá pàdé ẹ̀ níbi ní àárín bóyá orí níbìkan, orí rẹ̀ ó wù, inú rẹ̀ ó dùn pọ̀ ọ̀rọ̀ ọmọ Yorùbá àtàtà. Àwọn tí ń gáàdì Gani Adams bíi DSS ni wọ́n, súùtù ni wọ́n máa ń wọ̀. Bólẹ̀ tí a rí olóòka kú sanrin tí wọ́n ń hó lẹ́nu kusukusu bí ọ̀sẹ̀. Olúgbòhùn tí ó jẹ́ Olúgbòhùn àjàgbòhùn. Kábíyèsí ilẹ̀ Ọ̀gẹ́rẹ́ Afọkọ́yẹrí. Olúgbòhùn tí ó jẹ́ èèyàn gbọ́dọ̀ fi kanu, èèyàn gbọ́dọ̀ fọ́ọ̀kàn. Ọ̀tàdínmọ́yìn sọ̀n kẹ̀kẹ̀kẹ̀ ẹnu bí àgòyà. Wà ń kẹsẹ̀ dúdú jẹ́ wà ń hó lẹ́nu bí ọ̀sẹ̀. Wà ń gbáwọn èèyàn ṣépè. Ó mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn pátápátá bí ìgbà tó ń create sympathy fún Sunday Igboho ni.
àwọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tẹ́ ń gbé ṣépè tẹ́ ń ṣe gbogbo bó ṣe ń ṣeun ọ wà lára àwọn tó jẹ́ kí attention àwọn èèyàn kan pay attention sí Sunday ló tún lọ tó tún lọ mú èèyàn wá láti Niger State tó tú àwọn èèyàn lẹ̀ wọ́n bá sì rú ọ lójú lọ General Hospital ń gbòó ọ̀rẹ́ ìyá tí wọ́n gbà á lẹ̀ ìyá táwọn ti gbé látòṣù 11 àtọmọ ẹ̀ eléyìí kọjá fíìmù inú gbé eléyìí kọjá kọ́ńtẹ́ǹtì. Ibà Gani Adams mọ̀ mí mọ́ bá Gani Adams mi ò sì ní kọlù láéláé toróyè tó gbèrú oyè ńlá ni torí mọ́gàjí ìlú ni mí. Ibà Gani Adams tún súnmọ́ àwọn onítùjú mi dáadáa nìbàdàn lára wọn ní Ìgbè Akeem Obi. mi ò ní torí eléyìí kọlù bá Gani Adams bí n ro gbogbo ẹ̀ máa ń ro níbi tẹ́mi àti bá Gani Adams tá a ti jọ jókòó kan ẹ̀ o ò lè débẹ̀ tó fi kú. ọkùnrin tó ń sọ̀rọ̀ yẹn tí ń bú mi yẹn kò lè débẹ̀ tí ó fi kú tí ó fi jáde láyé kò lè débẹ̀. níbo ni wọ́n wà níjọ́ náà tẹ́mi àti Gani Adams àti ọba aládé mẹ́rìndínlógún ilẹ̀ Yorùbá tá a jọ jókòó ń bẹ̀. níbo lọ wà? ọkùnrin náà bàjẹ́ o. mi ò ní kọlù Gani Adams nítorí wípé àṣẹ òòṣà ń bẹ lára rẹ̀. èé ṣe tó jẹ́ orí bẹ́ẹ̀. ti bẹ̀rù kọ́ o. kìí ṣe ti bẹ̀rù kọ́ o ti jáyà kọ́ o. nǹkan mẹ́ta ni ò ní jẹ́ ń kọlù Gani Adams. mi ò ní kọlù Gani Adams nítorí oyè tó gbé lórí Ààrẹ Ọ̀nà Kakanfò torí pé mi náà fẹ́ jolúbàdàn mo sì fẹ́ jọba láyé mi ò sì ní fojú ọlá gbolẹ̀ mo sì mọ wàhálà téèyàn máa ṣe kó tó mú òkè gùn èmi ò fẹ́ kẹ́ni tó bá gòkè ọjà bọ́ èyí tó tún dàbí rẹ̀ òsàlà ọ̀sẹ̀ mọ̀ bó ní jẹ́ nǹkan lù ú bàbá arúgbó ọmọ wa gbà kò ní jẹ́ nǹkan lù Gani Adams ìyá mi ò ní jẹ́ nǹkan lù ú. Ajíbọ́lá ẹ̀dán tó tó fún kò ní jẹ́ nǹkan lù. àjọ jẹ lórí eréwé àjọ rìn lórí mọ̀ àjọ daṣọ olówó ìwèrè bora. ọmọ èké lọkùnrin tí ń sọ̀rọ̀ ohun àgbà ọ̀kọ́gbọ́n. gbogbo ń tẹ̀yìn fi dáyà ajá àyàn láyé lọ́lọ́run ti ní kí n jù lọ kí n tó jẹ oyè mọ́gàjí. nígbà mo tún wá jẹ mọ́gàjí tá a 40 ọdún ó lé méjì nìyẹn tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò fígbìn ọ̀bá máa jẹ kò ní ti kú jù. irú mi lèèyàn máa fi òkà ẹsẹ̀ pẹ́pẹ́yẹ dẹ́rù bà àbí ni wọ́n máa pé kinní kankan. àwa la aṣọ funfun ní Gani Adams wọ̀ ẹ má da epo sí o bí wọ́n ṣe ń dráàgì Gani Adams ó ń bà mí lọ́kàn jẹ́ inú mi ò sì dùn torí pé mo mọ tí wọ́n á pè lólórí. àwọn ọmọ tó wà lórí kíní fóònù tá à ń gbé lọ́wọ́ àwọn ọmọ jẹ́nsí àwọn ọ̀dà nǹkan kan mọ́ o èmi ò sì sí Nàìjíríà nu wọn yọkàn mọ́ fáyà lọ́ntì ẹni. ẹ̀yin tẹ́ ẹ jó Oòduà ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n tẹ́ ẹ ní làákàyè ní Oòduà. ẹ kìlọ̀ fọkùnrin wo ẹ sì yọ kúrò níbi tí ó ti mọ̀ pé òun ń sojú Gani Adams. kí ni ti Sunday tó ń bú ẹ̀yin náà ẹ ṣe ti yín inú igbó pọ̀ ńlẹ̀ bóun ṣe wọnú igbó tí ń lọ Niger ẹ̀yin náà kò rí bọ́gbẹ́ ẹ̀ mọ́ ló Èkìtì ẹ mọ́ gbanú igbó látòrí rẹ̀ ẹ gbàbẹ̀ ẹ mọ́ gbàbẹ̀ ló Èkìtì. Igbó ń bẹ l'Ákúrẹ́ igbó ń bẹ l'Èkìtì igbó ń bẹ lọ́wọ̀ ẹ máa ń lọ ọbẹ̀ kóbi ìhórèjò kọkùnrin yan pa àníkẹ́jọ ọmọ ti lọ ebi gbogbo wa lẹ̀ ń protect. Sunday ó sọ fún yín tẹ́ ẹ bá bí léèrè Sunday Ìgbòho mo fi ọba tó ní ẹ̀mí mi búra
ìbí àṣà wàláì tàláì súnmọ́bìláì mo fi ifá olókun àjàgùnmọ̀lẹ̀ mo fi búra ẹlẹ́rìí ìpín mo fi ògún búra lákàáyọ̀ ọ̀sìn mọ́lẹ̀. èmi èé béèrè owó lọ́wọ́ èèyàn o gbàrà tí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì Sunday Igboho bí n bá jẹ́ nọ́mbà 1 n lè tó nọ́mbà 3 àbí nọ́mbà 4 èèyàn tó pè kó tó pè mí lálẹ́ ẹjọ́ tó pè mí pé bo ọ̀dá mi àdúrà yín ti gbà o mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o wọ́n ti sí mi lẹ̀ o níta ń gbàdúrà sí látijọ́ yìí Ọlọ́run ti ní ó rí bẹ́ẹ̀ o ọ̀yà send account details sí mo fi Ọlọ́run ọba tó ní mí tí ó níjọ́ tí ó kèmí nìkan nù sàárè mo fi búra Sunday náà ń gbọ́ báyìí èmi ò fàkáǹtì ránṣẹ́ sí dòní Ọlọ́run mo sì jọ mọ̀ pé mi ò ṣiṣẹ́ owó fún un. kódà ó tún fi ṣe mẹ́sẹ̀ẹ̀jì pé kí n send account details mi send ẹ̀. àgbà tí olóminú ní máa ró worowóró ibi tí mo bá ṣẹ́dé 42 years tí ọba sówó lọ́wọ́ mi ó yẹ kí n pa sí ọ̀hún tí kí n lọ rèé máa wá nǹkan mi sí. gbogbo téèyàn fi sọ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbèhùn lọ́lọ́run ti kó sí lọ́dọ̀. bórè sí òfin gbámú èyí tó ti fi òní lè parun. ẹ má ta ẹrẹ̀ sí white tí Gani Adams wọ̀ ẹ wo àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọn ò bí ẹlòmíì dá kó súnmọ́ bèbè ibi tí àrólé kẹwàá Gani Adams wà ẹ wò bí wọn ṣe ń dráàgì bàbá ń bàbá. Ààrẹ Ọ̀nà Kakanfò lámọ̀ pé kábíyèsí Ọlọ́run. èmi è torí owó fẹ́ràn èèyàn mi è torí owó tẹ̀lé èèyàn kọkùnrin olóòka kúsanrin tó kò ka pẹ́pẹ́yẹ sọ́wọ́ ọ̀nkọ́ lọ bí Gani Adams léèrè pé mo ti ṣe ṣóò fún lọ́fẹ̀ẹ́ tó pè mí ó tún rán ìgè sí mi tó wá dúpẹ́ lọ́wọ́ mi pé òun rọ́wọ́ mi o mo ṣeun o. níbo ni wọ́n wà ńjọ́ náà ẹ jẹ́ kí n máa ṣàlàyé wípé bí Sunday ṣe ń gbìyànjú yìí ẹ jẹ́ ká encourage ẹ̀ kárírù Sunday 6 8 kárírù bá Gani Adams 2 3 4. ẹ jẹ́ ká tún kẹ̀kẹ́ sílẹ̀. káwọn náà ó dìde ń bọ̀ lónìí ń bọ̀ lọ́la ẹ rí i pé ọkọ́kọ́ dáwọ́ dúró ná lẹ́yìn pé ká máa retí àwọn tí à ń kó lọ gidigidi wọ́n dé o wọ́n ń bọ̀ wọ́n tún ti dé o ẹ ti sùkúù o wọ́n kìíní kankan o bíi kí wọ́n máa lọ kọ́ mọ́ ń sùkúù lọ́sàn. tí gbogbo táà ń rí gbogbo ẹ̀ lórí Facebook gbogbo ẹ̀ lọ́lọ́run ti ní kí ó kú òǹbẹ̀. àsìkò ìgbà lásán ìgbàlẹ̀ wò ìgbà ní ti òdèrè kókò nílé Ìlọrin ìdí tí mo fi wí bẹ́ẹ̀ rèé o níjọ́ tí wọ́n ní kí àwọn èèyàn máa wá sọ ọ̀pá epo wọn ò pé Sunday ńjọ́ náà ńgbà tí ò kàn àsìkò tí Sunday tá a wà yìí ọba jọba jẹ ọba wọn mú àwọn ìjọba òkè lọ́fàá lé IG lọ́wọ́ èyí tí Sunday sì ń kórìn tó o bá rí ọ mọ̀ pé ọkọjá àrùn ẹkùn nìkan ọdá ajá kí n sọ láńgbèjì tó gbọ́ torí mo mọ̀ pé ọkùnrin tó bú mi yẹn yóò láìkè egbòogi yóò láìkè àjò ó gbọ́ bí babaláwo mi ṣe ń fẹnu re kífá wútẹ́lú ọdẹ mi ò pé wúkúdẹ́ fún ọdẹ mi ò pẹ́ fà ọ̀nà tààrà tí mo rìn tí mo báwọn àgbàlagbà pàdé wọ́n ní dákunjọ́ jàre kí n fáwọn láṣàmú wọ́n jẹ́ ń gbàbẹ̀ lọ tòró kéré sí tí n bá ń ọ̀fẹ́ lọ́nú ẹ̀ kò yí ọkùnrin tí ń sọ̀rọ̀ tí ń ṣépè ilé Sunday tí ń sọ̀rọ̀ sí mi tó bá yé dáadáa kò ní í ṣe bẹ́ẹ̀ tó bá di lọ́la torí ilẹ̀ ṣú lálẹ́ yìí wọn kì í dá ifá àrò ẹkùn wọn èé kì í lálẹ́ wá babaláwo kan tó jíire tó ọmọ pọ̀ gbọ́fà lọ dáadáa wá lọ bá pé ifá wo ni wọ́n ń pè ní ìrù ẹkùn pé kó kí ẹsẹ̀ méjì fún ọ ní tí wọ́n ń pè ní ìrù ẹkùn tó bá kí ẹsẹ̀ méjì fún ọ gbogbo tó ń ṣe wọn ò ní ṣe
ibẹ̀ ló ti máa fẹnu rẹ gbolẹ̀ báyìí tó mọ̀ pé tó fún un. ọmọ pé Fákànní jẹ́rù ẹ̀kùn tí wọ́n bá dá fún yàn kò gbọ́dọ̀ mọ́ rúbọ ńjọ́ náà bọ́ bá lòun ọgbà màálù bọ́ bá lòun ọgbà ẹ̀ ńlá wọn ó fún un. ẹni mo fi ní ọjẹ́lẹ̀ mọ́ o tó bá di pé ilẹ̀ bá mọ́ kó o sì wówó kó o ti wówó ní àkáǹtì rẹ̀ wọ́n tó kì í sí ọ ní bá ti kì í sí ọ létí ọmọ rúbọ rẹ o. bọ́ bá lòun ọgbà ńlá òun ọgbà ńlá òun ọgbà kinní kan ọ̀rá o. ìrú ẹkùn kì í ṣe fá kékeré. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. ẹ má fi Gani Adams ẹ má fi wé Sunday wọn ò jọra wọn. bí Gani Adams ọba mọ̀ ọ́n tí gbìn ọba mọ̀ ọ́n jẹ yóò ti kú sí jù látàyè Ọbásanjọ́. wọn ò sínú ṣàwáwù wọn sínú ẹgbẹ́. ṣùgbọ́n gbà lásọ ìgbàlẹ̀wò ìgbàlódé eré kókò ńlẹ̀ Ìlọrin. àwọn ànábì tẹ́ gbọ́ tá a máa kànú Kùránì àti Bíbélì yẹn àwọn ànábì yẹn wọ́n dé. níjọ́ tí Jòhánù Baptist onírìbọmi tí ń rẹ́ẹ̀nì tí ò sí mọ́lẹ̀ oṣù rẹ̀ kò sí wòlíì rẹ̀ níjọ́ tí Jésù dé ó tẹríba fún un. ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ ẹ̀jẹ̀ ń sójú òpó ìlẹ̀ kéèyàn bíi méjì mẹ́ta ó pè mí. èyí tí Sunday tún ṣe ọ̀làmúwá fún yín lálẹ́ yìí ó ti lọ rèé ó ti gba àwọn kan lẹ̀ ní Niger State o àtìyá àtọmọ tí wọ́n gbé láti bí oṣù mọ́kànlá. ẹ káalẹ́ o. Alhaji. ẹ ṣeun. máa wí. mò ń gbọ́ yín. ajá yìí tó kéyìn ẹ̀ ó yọ. àṣẹ o. Alhaji máa wí. mò ń gbọ́. ọba kan yìí mọ́ kọrin. ta ni sọ̀rọ̀ yìí. baálẹ̀ Sóyọyè baálẹ̀ àṣírò. kábíyèsí o kábíyèsí o kára ó lé o. ọlọ́ba ní jẹ́ bẹ́ẹ̀. kára ó lé o. a dúpẹ́ pé Ọlọ́run ní ká tẹ̀gbọ́n ara lẹ̀. 1990 mo ti ń bá yín wò. nígbà tẹ́ wà ní 32 FM. ọ̀tán. tọ́nà fẹ́bẹ̀ là ń lò ń gbà náà. Eba. màá pè gbogbo fóònù mi ni yóò gbóná kò ní wọlé. bẹ́ẹ̀ ni èrò pọ̀ lórí ẹ̀ ni. èrò pọ̀ lórí ẹ̀ ni. níjẹjọ náà ó tún ṣẹlẹ̀ sí níbẹ̀. torí station tẹ́ wà yìí. Eba. tẹ́ bá sọ fún bàbá ṣe bí ọba pé baálẹ̀ Sóyọyè olówó lágbà ẹni ló máa rí. ọkọ̀ ọdún yín èyí ṣàìmọ̀ fọlọ́kọ olóko èyí ṣàìmọ̀ òdú. bẹ́ẹ̀ ni. mo rí yín mo yọ̀. àrèmí àrí yín mo yọ̀ o. so ní crossover kan lọ́dọ̀ bàbá ṣe bí ọba. Eba. ọ̀dọ̀ bàbá ṣe bí ọba tá a ṣe yí wá 1000 nù. iye tẹ́ ẹ̀ náà jọ́nà ní cross night àjọ wà ń bẹ̀ ni. àwọn kan máa ń bú mi pé mo lè jẹ́ tí ọmọ pé alátẹnujẹ ni mí. nípa èdè ilé ọmọ tí mo fi láìkì yín pọ̀. ọkùnrin yẹn ọmọ mi dáadáa. mọ tí mo fi láìkì yín pọ̀. èmi mà ti sọ̀rọ̀ tí mo kan owó ń tèmi. n tí mo fi láìkì yín pọ̀ ni pé oríkì wa tó jọ mọ́ra wọn. kábíyèsí ọ̀la. torọ́ máa wí kóńkó kọ́lọ́rọ̀ lè gbọ́ nìyí. àwí kóńkó kọ́lọ́rọ̀ lè gbọ́. tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ ó ṣe. Alhaji. Eba. ẹ ní sì. àṣẹ o. ẹ ní sì sọ. àṣẹ o. adùnkàn lóyún ń dùn. àṣẹ. ayé ò ní kọ́ wọn ẹnu yìí. àmì àṣẹ o. adùnkàn lọ́mí tí mi sì ń dùn. àṣẹ o. àtọmọdé àtàgbà wọn máa fẹ́ ti yín. agbó àtọ yín. bẹ́ẹ̀ náà ti ń fẹ́ tọmọ aláyé ni wọ́n máa fẹ́ ti yín. agbó àtọ yóò rí bẹ́ẹ̀. àṣẹ o. yóò ṣe bẹ́ẹ̀. àṣẹ o. ó dàárọ̀. 08033319700 3 mẹ́ta 19700 ẹ káalẹ́ o ẹ káalẹ́ o. ẹ mà káalẹ́ bá a ní. ẹ ṣeun. ẹ mà pé ètò ètò ní o. ọmọ ní ẹlẹ́yìn kò ní í sí. Ọlọ́run ló ní.
ẹ máa sọ ní lágbọ́ Ọlọ́run. àṣẹ o. ayé ò ní pọ̀run ní lágbọ́ Ọlọ́run. ǹjẹ́ mo sọ nǹkan kan tí orúkọ mi ní ǹjẹ́ mo sọ nǹkan Ọlájí Adéjàre Ọlọ́run ló mẹ́yàn rẹ̀ láti mọ̀ rẹ̀ pé. ǹjẹ́ mo sọ nǹkan kan tó yẹ kí èèyàn bú mi sí lórí ètò yìí. àwọn tó jẹ ètò rẹ àwọn tí wọ́n jẹ̀bù ẹjẹ́ wọn mọ̀ ọ́. Ọlọ́run ṣàánú ni àwọn èèyàn fún òlé pẹ́pẹ́yàn náà wọ́n lè mọ̀ wọ́n ní fún òsì kọjá gbọ́n ti wá. àbí o. ẹ kú ètò òní ẹ̀rẹ́ ìdájọ́ Ọlọ́run. mo dúpẹ́. 08033319700 080 mẹ́ta 19700 ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sá sẹ́ríkì ní sọ̀rọ̀ láti ìlú Ìlọrin. ẹ jèrè. mo kí yẹn kú ètò. ètò nu Ọlọ́run ló ní. gẹ́gẹ́ bí ibà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò náà ni wípé ọ̀tá ẹni èkóòtù ọ̀yà. ẹ̀yin yàtọ̀ nínú gbogbo àwọn tí wọ́n sọ rádaràda lọ́rọ̀. ọ̀tán. ẹ̀yin ẹ sá fi wọ́n lọ́fọ̀ọ́ lọ ẹjọ́ dá wọn bọ́lọ̀. ọ̀tán. ìtẹ́ wí náà ti tó. ó ti tán ọ̀tán. ó dára. 080 àwọn kan jẹ ẹ̀bùn lọ́sẹ̀ tó kọjá ẹ jẹ́ wọn wọlé. ó ti wọlé ẹ̀ló. ẹ̀ló ẹ káalẹ́ o. ẹ káalẹ́ olóòtú. ẹ ṣeun. ọmọ tó ń sọ̀rọ̀ yẹn orí òpè ni. ẹ mọ̀ bù yẹn ẹ mọ̀ bù yẹn ẹ mọ̀ èmi kò bù. láti ẹ̀jìnà fẹ́ àwa ti rí fíìmù Sunday Igboho ní 2011. bẹ́ẹ̀ni. láyé Ládọjà ní Ṣàngó. ọ̀tán. ẹ̀ló ẹ káalẹ́ o. ọkùnrin ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. níbo lẹ ti ń pè yìí. láti United Kingdom ni o. láti bo. láti UK ni o láti United Kingdom. láti Amẹ́ríkà ẹ ṣeun. láti London ni o. láti London UK bó ṣe bẹ́ẹ̀ ní US. bẹ́ẹ̀ ni sà. ok ẹ ṣeun. ẹ kú ètò. àdúpẹ́ ẹ̀ ń gbádùn rẹ̀ bọ̀. àgbàdo ẹ̀ wà àgbàdo ẹ̀. Olúwa ṣeun. àgbàdo prógámù yìí dáadáa. Olúwa ṣeun ẹ ṣe púpọ̀ o àdúrà yín gbà. ẹni tí ẹ sọ̀rọ̀ ẹ̀ tó ń ṣe ẹnu ẹ̀ wọ́yọ̀wọ̀yọ̀. lórí kìnìún. ẹ ti bá wí ẹni tí ọ̀dọ̀ ẹ̀fẹ̀ mú yé gún ẹni yẹn náà ó ti gbọ́ prógámù yẹn. bẹ́ẹ̀ni. wọ́n ti pè é wọ́n ti dáwọ́ ọmọ máa gbé létí pé èso ẹni tí ó lè máa wọwọ́ sí lára. ọ̀tán. wọ́n ti pè wọ́n bá sọ̀rọ̀ sá. inú mi ó dùn èmi àti Ààrẹ Ọ̀nà Kakanfò àìsó níjà a sì fẹ́ràn ara wa pọ̀. àwa àbúrò yín láti ìlú Ìbàdàn ni o. ẹ ṣeun mo dúpẹ́ o. ẹ̀ló ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. Gani Afis ni látọ̀dọ̀ Aláàfin. ẹ ṣeun gbogbo Ọ̀yọ́ pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run ó jẹ́ orí bẹ́ẹ̀. àmín. táwa àmọ́ ìyọ̀ǹdọ́ mẹ́jọ báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. àmín. ẹ kú ètò ẹ mọ̀ rí sọ ẹ pẹ́ bí pẹ́pẹ́ ṣe pẹ́ ẹ wà gbóyè délé. àmín o. Akọ́láwọlé alágbèrè tó bá gbé tó bá yè ẹ jẹ́ kí ẹ ṣeun èèyàn ló gbé tí ò lè gbé ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ káalẹ́ bàbá. náà. orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Dáúdà láti bẹ̀rù ká èké òsì òyẹmí. òsì oníyẹmí náà. kò yẹ kọ́rọ̀ ọmọ àlè Ìbàdàn lọ̀rọ̀ mọ́ bálákọ. bẹ́ẹ̀ni. wàlá inú mi dùn pẹ̀lú gbogbo èsì rẹ̀ náà lẹ́dí fún un. bẹ́ẹ̀ni. mo fọlọ́ ọba búra kéé fún mo bí wí kíní. àárín 30 years sísìn ibi tẹ́ ẹ ti dé kò lè dé bẹ́ẹ̀ mẹ́jà tara wa jẹ òkè ọ̀rẹ́ náà lọ. ẹja sọkò díbẹ̀ ń. téèyàn bá tú àwọn èèyàn lẹ̀ wọ́n fẹ́ máa bẹ́ èébú kò sì dáa. ẹ̀ló ẹ káalẹ́ o. ẹ káalẹ́ gbogbo lẹ́kọ̀ọ́. ẹ ṣeun. ẹ máa wà ní o. àmì Ọlọ́run. àmì Ọlọ́run. ìrú làgbàlagbà máa ṣe bàbá wa. ẹ pẹ̀ fún wa o. nínú gbogbo pìṣẹ́ńtà nígbàdàn yìí lẹ́ni àkọ́kọ́ kí wọ́n máa háìbọ̀. ọ̀tán kò lè sọ. ṣúgà já. nílẹ̀ wà lókè ìmọ̀kò 2414502 code number àbàdàn tẹ́nìkan fi síwájú. báwo lè fóònù ìgbà yẹn. ọ̀dà ìjà ṣe báyìí bó o ṣe jẹ́rìí mi mọ́ ọ̀bọ̀ ńjọ́ mẹ́jọ ẹ bá ń kọ́kọ́ rẹ̀ lẹ̀ gbogbo nǹkan tẹ́nu jẹ ọwà àgbà ńjọ́ mẹ́jọ ọgbẹ̀wà ọgbà ráìsì ọgbà gàrí ó sì tún gbowó àmì Ọlọ́run kí ló kọ yín. Adépọ̀jù Dásọ́lá láti Olódó. Adépọ̀jù Dásọ́lá láti Olódó.
Adépọ̀jù Dásọ́lá látòlódó ńjọ́ mẹ́jọ yóò wá gbẹ̀bùn. Hello somebody, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o. Yes sà, orúkọ mi Àlímọ̀ látọ̀yọ́. Àlímọ̀tù látọ̀yọ́ gbogbo Ọ̀yọ́ máa láàfin kọ́. Àwa dáadáa sà. Ẹ ṣeun. Àgbà ẹ dákun ẹwẹ mọ́ bínú. Ọmọdé ní í ṣe wọ́n ni ìbínú kẹ ọmọ èké ní í ṣe bẹ́ẹ̀ ni. Ẹ mọ́ bínú. Ìṣe ẹ̀pẹ̀ fún wa èmi. Àmín Ọlọ́run, mo dúpẹ́. Yes sà. Ẹ wá gbádì ìpìlẹ̀ ẹnu wa Ìlọrin máa ń pè é tẹnu bọ́ rárá. Ẹ wá gbádì ìpìlẹ̀. Hello somebody, ẹ káalẹ́ o. bá mi fọ́ lórí. Ẹ ṣeun. ẹ ní dá. Àmín o. fẹ́ẹ́ rí àwọn tó bá a ṣe máa gbọ́ yín nìkan. inú àwọn akéwì dùn èmi ti rẹ́ nìkan tó sọ fún mi wípé tó kún gbọ́ ìná àgùnmọ́ tó ò rí bẹ́ẹ̀. Wọ́n ti sọ bẹ́ẹ̀ fún yín. wà lẹ́bẹ̀lẹ́ mú. Mọ̀ bọ̀ ọjọ́ mẹ́jọ fún tó sọ inú ti bí mi mọ̀ bọ̀ wá gbẹ̀bùn ọjọ́ mẹ́jọ. Kí ló kọ rẹ? Wàídì Ọládìméjì ẹ kọ́kọ́ rẹ̀ lẹ̀. látàmúlòkó. Ọ̀yá mọ̀ bọ̀ ọjọ́ mẹ́jọ kọ́ wá gba gbogbo ntẹ́nu máa jẹ ráìsì ẹ̀wà gààrí àtowó. Wọ́n ní kí ló ń gbọ́ ń bẹ̀kẹ̀. Ọ̀ sọ pé lólùfẹ́ rẹ ni. mo ní kọ́ lórí òsì. Mọ̀ bọ̀ ọjọ́ mẹ́jọ sọ́mọ bíi star wa yìí Ìrì FM. bẹ́ẹ̀ni. Mọ̀ bọ̀. Ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí lẹ́kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó ti mí létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí lẹ́kan balẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. balẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.